Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ní legal study pé òkè tá a bá kọ́ ní library yìí sí bíbá yìí gbogbo ẹni tó bá ń wá lọ́mọléèwé tó jẹ́ research center kí kálukú máa wọ ọbẹ̀ kí wọ́n máa rí i pé ìjọ Islam báyìí ló kọ́ síbẹ̀. Ọlọ́run ti fún wa láti yọrí níbi yẹn àti sí library yẹn ti tèmi díẹ̀ Ọlọ́run ló máa yẹ millions tá a ná sórí library yẹn ó wá pọ̀ bẹ́ẹ̀ tá a tó sì fẹ́ ṣe Ọlọ́run má jẹ́ kí ó rẹ̀ wá láéláé. Ìdí nìyẹn tó jẹ́ àwọn ẹjọ́ yìí kálukú ò lè mọ tí kálukú náà fẹ́ fi dá sí tọ́lọ́ pé kìí ṣe pé owó pé àwọn àfààní ká mú donation wá eléyìí èṣe pé bóyá donation wá ó ní ibi tá à ń nà sí táwọn ayé sì mọ̀ wọ́n sì rí i. Láì nígbà sìkò bàbá wa àgbà òṣèlú náà ni àkọ́kọ́ lọ. Bàbá wa Alhaji Abdulsalam Adnan súnmọ́ dádì. Èyí tí bàbá fẹ́ fi kó ìjókòó yìí lọ́nà kó tó ní ká máa lọ sọ́dọ̀ àwọn bàbá àkọ́kọ́ fẹ́ mọ̀ yìí tí bàbá wa Ọ̀gá Bello tí wọ́n fẹ́ bá ti máa ń ṣe lọ́dọọdún dàpọ̀ tẹ́ bá ti kúrò lọ́dọ̀ àwọn tá a bá sì fẹ́ ṣe transfer ẹ̀kọ́ sọ́mi agbèrèkẹ̀rì sallallahu alaihi wasallam. Ẹ dákun ẹ̀yin tẹ́ wà níwájú dájú ẹ̀kú wájú àjọyìn kò mẹ́ wọ́n ní ẹ̀sùn ẹ̀kú ẹ dákun tó lọ́dọ̀ wọ́n lè já kúrò nínú oríire wọn. Láti ká àtàlọ́ tó nearly 13 years ultra-modern Islamic library and research center open in last year. Open in last year. In September 17, that open in London. Then library yẹn ó máa gba ìyẹn 1,500. Who are massive. The whole class is not a who can go to do it and continue. But now we want to build a hospital. Inshallah. Then the organization we are not so particular about African commercial. So that let me stop for you. Every year I have to give commercial. Inshallah. So I will serve humanity. We come and be and we. Asitullah. Asitullah. Nǹkan tí a fẹ́ fowó ṣe nìyẹn, nǹkan tó máa pay humanity la fẹ́ ṣe. We are thinking of building a hospital, we are thinking of building a school. A fẹ́ kọ́ orphanage, home for the widows. Àwọn nǹkan tó wù wá láti ṣe tiwa nìyẹn. So tabari ẹ tó fẹ́ fún wa lówó, dáàbò àtàbí ń dààmú káàkiri báyìí. Bá a ṣe wà láì nearly 90. Owó yẹn náà là ń wá. Ní ṣe lọ́ọ̀ṣì no. Bàbá ṣe bá ṣe máa ṣe náà ní láti máa rí owó yẹn díẹ̀. Ẹ tó bá sì mọ̀ yẹn tí yóò tọ́ka sí pé wà láì àdínà wà ń kọ̀bọ̀. Àìgbà salary. The missionary they don't take salary. Everybody náà máa dá sí i. Because Ramadan lecture you know come back the first one of the year. Èyí ní kọ̀kọ́ go host everybody. So that everybody now have a sense of belonging. Wípé kò ń ṣe pé wọ́n fẹ́ tẹ̀ wọ́n. Ẹ dákun tó rọ lọ́n kó ta fẹ́ ṣe nìyẹn. So inshallah ta'ala èmi ò mọ̀ gbà ìgbà fún ẹ̀ fúnra mi. Then ẹ tó bá dẹ̀ mọ ojú rẹ̀ ní kòlẹ̀ sí Abdulatif kò sí ilé wọ́n á fẹ́ kẹ́ bá a gbà bá. Ẹ fẹ́ lo Yorùbá ẹ fẹ́ tó bá ní ojú ògùn ló ń pa ní ilé. Ẹ̀yin náà wọ́n fẹ́ bá a gbà. Ẹ̀yin náà lójú òní. Ẹ̀yin náà lójú òní yẹn. Ẹdúró abáàgbà ẹ̀jẹ̀ náà lójú òní àkómílẹ̀ gbà sí. Ọlọ́run nílé yẹn bá a lọ fọ́lọ́. Ẹjọ́ kọ́ ló mẹ́sì. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.